gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín lélẹ́yìí báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tó tún bá ọkọ̀ dé látọ̀dọ̀ àwọn remimatics wọ́n ní tẹ́ bá ti lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yẹn ẹ máa gbé ọkọ̀ bọ̀gìnì lọ iléeṣẹ́ kan dẹ̀ tó wà tó ń jẹ́ Tifa Travels and Tours wọ́n máa báyọ̀ ṣe ìrìnnà lọ sí ibikíbi lágbàáyé wọ́n dẹ̀ tún báyọ̀ ra ìwé ìrìnnà wọ́n wá ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ibikíbi tẹ́ bá lọ lágbàáyé wọ́n á ra ìwé ìrìnnà fún yín Ọlọ́run gbọ́. wọ́n wá ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà pé ibikíbi tẹ́ bá lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wọ́n á ra ìwé ìrìnnà fún yín. tẹ́ bá ń fò lọ ní o yóò dẹ́ wọ ọkọ̀ lọ o ó yé yín. ó yé mi. iléeṣẹ́ Pro ni wọ́n ṣe agbátẹrù abala tí à ń wò lọ́wọ́ yìí. Tẹ́ bá ṣètò ike wà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kẹ́ ẹ má fi èdè míì kó èdè Yorùbá ṣúlẹ̀ ètò lẹ́yìn ètò àfúnyín nílọ́pọ̀ owó. Ó dùn. Tẹ́ bá ṣètò kẹ́ wà lẹ́gbẹ̀rún mẹ́wàá kẹ́ sì ní ìbéèrè lẹ̀ Ọlọ́run gbọ́ àní kẹ́ máa mú lọ. ẹ ṣé mo dúpẹ́. Dàbí olófòfó yẹ ọ̀pọ̀ ọ̀rẹ́ yín ni ó máa ràn yín lọ́wọ́ lóòrèkóòrè. Ó dáa. Kí ló kọ yín? Orúkọ mi ni Olusegun. Àjàṣẹ́gun. Ọ̀gbẹ́ni Olusegun Oluwole. Ọ̀gbẹ́ni Olusegun Oluwole láti bo lẹ ti wá? Láti ìlú Manchester. Tẹ́ sọ pẹ̀lú gbogbo ìfọ̀kànbalẹ̀ àyàbalẹ̀ ẹ̀fẹ̀yìntì gbogbo ẹ̀yà Manchester. Tó tọ́jú mélòó tẹ́ ti ń gbé ní Manchester? Ó ti tó bí 20 ọdún. 20 ọdún? Ó ti tó bí 20 ọdún tí mo ti ń gbé ní ìlú òyìnbó ṣùgbọ́n tí mo ti ń gbé ní ìlú Manchester ó ti tó bí 20 gbogbo ẹ̀ lápapọ̀ ó ti tó bí 20 ọdún. Ọdún mélòó lẹ wá ti ń gbé ní Manchester? Ọdún 15. 15 ni 15th. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn. 15th. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Àbí 15. Ìtẹ́ bá ti sọ. Kí ni ìyàtọ̀ láàrin ìkarùndínlógún àti àrùndínlógún àti márùndínlógún? Ó máa ṣòro díẹ̀ láti lè ṣàlàyé ṣùgbọ́n ohun tó yé mi ṣáká ni pé ó ti tó bí 20 ọdún ó dín ní 5 tí mo ti ń gbé ní ìlú Manchester. Ó ti tó bí ọdún 15 tẹ́ ti ń gbé ní Manchester ṣùgbọ́n ó tó 20 ọdún rèé tẹ́ ti bẹ̀rẹ̀ sí ń gbé ní ìlú òyìnbó. Nǹkan tẹ́ wá fẹ́ tẹ́ ṣáà ń pọ́n gbogbo ẹ̀ ní jàpàjàpà látàárọ̀. ẹ mọ̀ tẹ́ ń ṣe. Kí ni mò ń ṣe? Ó jọ yé wa. Kí ló jọ yé yín? Ṣebí ó yẹ kó jọ yé wa kó tún ká lè sọ pé a lè ní àsọyé àbí àgbọ́yé. Ẹ̀yin lẹ ń sọ ọ̀gá ẹ̀yin lẹ ní ó yé mi kò yé mi kí lẹ ń sọ? Ìmá tí máa ṣayé yìí sí o kò yé mi. Ayé tótó ayé máa le. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. Ayé gba jẹ́jẹ́. Mo kọ́ ní eléyìí tí mo yára kọ́ bẹ́ẹ̀ ṣe jó lélẹ̀. Mo dúkọ́ lélẹ̀ tí mo yọ́ kọ́ bẹ́ẹ̀ tí ṣe jẹ́ lélẹ̀ níbi ìjọba lẹ́yìn. Ẹ̀rín yẹn léwu o. Iṣẹ́ ò lè ṣe. Mo jẹ́ onímọ̀ ẹ̀rọ iná mọ̀nàmọ́ná
mo dẹ̀ tún jẹ́ afi èrò dára. Afi èrò dára lórí ayélujára. lórí ayélujára. Bẹ́ẹ̀ ẹ̀yin ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìpèsè mọ̀nàmọ́ná bẹ́ẹ̀ ṣe débi iná lọ. mi mọ nǹkan kan pa yẹn. àbí sísì àbí bá ṣe débi iná lọ iná bọ̀wọ̀ fún ẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nílé epo àwọn èèyàn fẹ́ repo àwọn èèyàn bàbá mi àwọn èèyàn fẹ́ repo wọ́n wá rán òṣìṣẹ́ ilé epo láti fẹ́ repo láti lọ repo nílé epo míì láti lè tan ẹ̀rọ amúnáwá ní ilé epo wọn láti tepo wọ́n dẹ̀ lépo ṣùgbọ́n wọn lè fà jáde nítorí wọ́n ti lè tó. ìyẹn lágbára o. èmi ò sọ orílẹ̀-èdè tó ti ṣẹlẹ̀ mi ò dẹ̀ sọlú. gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wà ní ifá tó bá gbé ni là á gúnyán fún òòṣà tó bá gbé ni là á pa bí bọ́ o iléeṣẹ́ prune ni wọ́n ń ṣúgbà wa o láti lè jẹ́ ká máa ṣe nǹkan tí à ń ṣe yìí kí la nílò láti ṣe káwa náà polongo wọn bàbá ṣe ń polongo wọn kẹ́yìn náà máa lò wọ́n torí tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sílé tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ láti ibikíbi lágbàáyé wá sórílẹ̀-èdè nàìjíríà iléeṣẹ́ prune ní kẹ́ máa lò wọ́n dáa wọ́n yá kí ló tún kù àwọn àǹfààní tó tún sodo síbẹ̀ ò níye bí àpẹẹrẹ tí ẹ lè jẹ ìwé pélébé láti lè ra nǹkan ní ilé ìtajà ńláńlá lágbàáyé ìkejì wọ́n lè bá yín san owó ìwé ìrìnnà yín tẹ́ bá ṣe lò wọ́n sí kí lẹ wá nílò láti ṣe kẹ́ gba prune sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé kẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí lò wọ́n ẹ̀yin tẹ́ ti gbà wọ́n kẹ́ máa lò wọ́n lóòrèkóòrè ẹ̀yin tí ẹ tí gbà ẹ gbà báyìí torí nípa lílò wọn gbígbà wọn ni àwọn náà ṣe máa ṣúgbà wa ó yá kí lẹ̀ ń dúró ṣe ẹ máa lo prune lẹ́nu kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi o ó yẹ ìyá tẹ̀síwájú. ó jọ iye wa bá fún wa nílé ṣé mo lè rí gègé àti ìwé. bá mi wáwèé fún wọn àbí kò lò kọ́ lára àwọn ìwé tẹ́ ti lò kù yẹn ṣùgbọ́n ẹ máa forí rò lọ wọ́n bá yín mu wá ẹ jẹ́ wo 1461 kí ni 61 ní Yorùbá. ìyẹn máa jẹ́ àádọ́ta ọ̀kànléláàádọ́ta lénírínwó léní ẹgbẹ̀rún kan. Akílẹ̀ wa nílò ìwé fún. mo sì nídìí. mo sì fẹ́ ká. láyé yọ nídìí yẹn. bàbá mi níbo la ti wá ìlú bo la ti wá ìlú wo la ti wá. Ẹ ti gbàgbé ni. Ó dàbí pé ẹ̀ ń ṣe oògùn. Mo ṣe gbà ni. Mi ò lóògùn lẹ́ni máa bà tèmi jẹ́. Arákùnrin ń ṣe oògùn. Nítorí tí n bá wà ní orí ayélujára tí n bá ń wo ètò yìí, mo máa ń sọ fún ara mi pé kò ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mi ò lóògùn lẹ́yìn máa bà tèmi jẹ́ o. Ó yá. Ibo ni ìlú yín náà? Ṣé ibi tí. A mọ̀ pé Manchester lẹ́ ń gbé, kò ṣáà ṣe ìlú yín nìyẹn. Ìlú mi pọ̀. A bí mi sí ìlú Èkó. Ṣùgbọ́n àwọn òbí mi wá ní. Wá láti ìlú Ondo. Níbo l'Ondo?
Àkókó Ìkàrẹ. Ìkàrẹ Àkókó Ìkàrẹ Àkókó. ní ìpínlẹ̀ Ondo. Nípínlẹ̀ Ondo. Ibẹ̀ lẹ ti wá. Ibẹ̀ ni mo ti wá. Ìlú àwọn òbí mi wá láti níbo lẹ ti wá? Ìkàrẹ Àkókó lẹ ti wá. Ìkàrẹ Àkókó. Ṣé ní gbogbo Ìkàrẹ? Àṣejù nínú àyà. Àṣejù nínú àyà. Àṣejù nínú àyà. Tó bá ti wọrun abíyá ńkọ́? Tó bá funfun ní gbogbo àgbò ńkọ́? Ó yá. Kí ni Yorùbá ń pè ní bó máa rò? Ṣé ẹ lè sún mi síwájú? Kí náà tún sún yàn fún? Ó dàbí pé kí lorúkọ yín gẹ́ ní kí n sún yín síwájú. Nítorí mo wo àwọn fọ́nrán tí ẹ ti ṣe sẹ́yìn. Ṣé ẹ lè fún mi ní ọ̀rọ̀ bíi méjì kí n. Méjì ẹ̀kọ́ ní mẹ́ta. Bí ó dàbí mẹ́ta kí n mú kan bẹ́ẹ̀. Nítorí ó dá mi lójú pé mo mọ̀, ṣùgbọ́n lọ́wọ́ tí mo ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo orí mi àti gbogbo ẹ̀dọ̀ mi ti ń pò pọ̀. Orí mi yé ó jà fún mi, ẹ̀dá mi yé ó jà fún mi, torí orí agbe ajà fún agbe, orí àlùkò ajà fún o, orí agbe ajà fún agbe, orí àlùkò ajà fún o, ẹlẹ́dàá mi mọ̀mọ́ gbàgbé mi yé o. Obama kí wàá ní bó máa rò? Àti ìwé mùdùmùdùn ọ̀bíntùn. Ìwé mùdùmùdùn ọ̀bíntùn. Ìwé mùdùmùdùn. Ìwé ló máa jẹ́. Ìwé mùdùmùdùn ni. Ṣé gizzard ni? Gizzard ni ìwé. Gizzard ni ìwé. Arákùnrin yìí ṣoògùn. Ẹni ìjọba ló ń pè rẹ̀ lọ́kùnrin o. Nígbà tó pe rí mi náà wọ́n ti lólógùn lọ́mọ lẹ́kùsì ẹ̀. Wọ́n ti lébèrè, wọ́n ti lọ ọmọ àjẹ́ ni. Gbogbo kínní yìí ni mo kà á. Ṣé mọ̀ nǹkan? Tẹ́ bá ti ń dénú ọkọ̀ yín, tẹ́ bá ti ń lọ lọ́nà, ẹ wá máa rántí mo dẹ̀ mọ̀ o. Bódẹ̀ ṣe máa ṣẹlẹ̀ sáwọn Aríyìíkẹ́ náà nìyẹn. Wọ́n á ti dénú ọkọ̀ wọn nígbà tó bá ń lọ, wọ́n á sọ pé mo dẹ̀ mọ̀ o. Mo mọ̀. Á dẹ̀ rántí. Ẹ máa rántí gbogbo kínní ní tẹ́ bá dénú ọkọ̀ yín. Bó ṣe máa rí nìyẹn, kì í ṣoògùn. Ọ̀gbẹ́ni Lẹ́kan ẹ̀ ń ṣoògùn. Ẹ̀ ń ṣoògùn. Ìbéèrè kelo. 71. Ókàndínláàádọ́rin. Ṣé 69 nìyẹn? Bẹ́ẹ̀ ni. 69. Ó lé ní irinwó. Ó lé lẹ́gbẹ̀rún kan. Ó dáa. Kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Jà kọ̀ìnkọ̀ìn. Já kọ̀ìnkọ̀ìn bo etí. Já kọ̀ìnkọ̀ìn bo etí. Ṣé mo wá tó ń jẹ́ kọ̀ìnkọ̀ìn? Ó mọ kọ̀ìnkọ̀ìn. Kí ni? Kọ̀ìnkọ̀ìn ni ohun tí a máa fi ń wẹ̀. Tá máa fi ń gbo ara. Bẹ́ẹ̀ máa fi ń gbo ara tẹ́ bá wẹ̀. Sponge àbí? Bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Já kọ̀ìnkọ̀ìn bo etí. Ó kàn já kọ̀ìnkọ̀ìn betí ni. Èmi máa já kọ̀ìnkọ̀ìn betí ni. Bóyá mi ò gbọ́ ohun tó ń sọ, mi ò fẹ́ kọbi ara sí ohun tó ń sọ. Síta ni. Dúró. Ara. Síta ni. Tàbí mo di tí sí ohun tó ń tí ẹni.
bí pé wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ. mi ò kọ etí sí kẹ́ fi gbígbọ́ ṣaláìgbọ́. kí n fi gbígbọ́ ṣaláìgbọ́. ṣé yẹn ni kéèyàn já kọ̀ọ̀kan ìbẹ́tí? a lè sọ pé nǹkan tí ó jẹ́ nìyẹn. ẹ lò ní gbólóhùn. ìyẹn máa le díẹ̀. arákùnrin ṣebí mo rò pé ó dẹ̀ ṣe dáadáa nígbà tí a kọ́kọ́ wọlé o. kí ló sọ ọ́ máa yẹn? kí ló ṣe? ó rẹ́rìn músẹ́ ó fìfẹ́ bá wa hàn àṣé èèyàn burúkú báyìí ni ẹ́. ṣé èèyàn burúkú ni? ṣé èèyàn dáadáa wá ní báyìí? ṣé èèyàn dáadáa ni? ọ̀dẹ ẹ jẹ́ ká padà sí. ìyẹn ni pé ọ̀rọ̀ ẹ̀ ò ṣe ìfilọ̀ ọ̀rọ̀ ẹ̀ kò já mọ́ nǹkan kan. kò já mọ́ nǹkan kan. já kọ̀ìnkọ̀ìn ìbò etí. ṣé àwọn pé ó kọ̀ já kọ̀ìnkọ̀ìn ìbò etí ni kì í ṣe pé kò mọ nǹkan tó yẹ kó ṣe. ó já kọ̀ìnkọ̀ìn ìbò etí kì í ṣe pé kò yẹ kó mọ ohun tó ṣe. ìtumọ̀ ni pé kò ẹ ti gbà tẹ́lẹ̀ ó fi gbígbọ́ ṣaláìgbọ́. yéyéyé arákùnrin yìí ẹ pàtẹ́wọ́ fún mi. jáde ọmọdé kejì báyìí. iṣẹ́ ńlá nìyẹn. ìbéèrè kejì-dín-ní-àádọ́ta lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. 1,400 and. bẹ́ẹ̀ bá ṣe rò bẹ́ẹ̀ ṣe sọ yẹn. mo dẹ̀ fẹ́ kọ ìwé ìrìnnà lọ sí gbogbo ibi tí mo fẹ́ lọ ní oyè Ọlọ́run. oyè Ọlọ́run oyè Ọlọ́run gbogbo nǹkan mà oyè Ọlọ́run. kí ni ìyàtọ̀ láàárín ọ̀ṣà àti ọ̀sà? a lè pe ọ̀sà ní iyọ̀ tí a fi ń sebẹ̀. ọ̀sà àbí. ó ti yé mi nǹkan tó yẹ ní bẹ́ẹ̀ mo rin bẹ́ẹ̀ rọ́ṣà jí ọlọ́bẹ̀. ẹ̀lẹ́ lálùdé ajakajigi oògùn. ọ̀sà níyọ̀ àbí òkun wá ní magi òkun ní magi òkun ní irú ọ̀sà níyọ̀. ẹ pẹ̀lẹ́ agbẹ́dẹ̀gbẹ́yọ̀ láti Ìkàrẹ Àkókó. ẹ pẹ̀lẹ́. kí ni ọ̀sà? ọ̀sà ohun tí omi lọ̀sà. ara omi náà la ti ní ọ̀sà omi òkun. ẹ dúró òkun. ṣe bí òkun làwọn méjèèjì. ọ̀sà àti. ṣé ọ̀sà máa ń ru? mo rò pé yàtọ̀ tó wà láàrin méjèèjì ni pé ìkan máa ń ru ìkan ò kí ń ru. kí wá ni èwo ló ń ru? òkun ló ń ru. èwo ni ò ń ru? ọ̀sà ni. ṣé ìkan ni wọ́n? bẹ́ẹ̀ ṣe sọ yẹn. rárá ṣebí Ìkàrẹ lẹ ti wá. àwọn Ìkàrẹ wọ́n máa ń sọ̀rọ̀ gan, wọ́n máa ń. ní gbàgede tí mo wà yìí ó dàgbé mo ti di odi báyìí. ó yá kí wá ni ọ̀sà? ọ̀sà ìyẹn ò dẹ̀ ń ṣe. téèyàn bá mu bí nǹkan èèyàn nísìnyí tán bá fipá mu wọ́n máa pe àwọn tó ń wá fipá gba nǹkan yẹn àbí tán pa ẹni wọ́n á máa pè wọ́n ní. ọlọ́ṣà
bí adigunjalè. Wọ́n wá kó nǹkan, wọ́n wá ṣa nǹkan tí ò ń ṣe tiwọn, wọ́n máa ka gbogbo ẹ̀. Ọlọ́ṣà ṣé mo kí ń gbà míì bí ẹ ṣe máa ń gbogbo awúrújẹ wà nù gbogbo bí ẹ ṣe máa ń kọ gbogbo tẹ máa ń kọ yìí awúrújẹ wà ń bẹ torí ẹ̀kọ́ kálẹ̀ ẹ̀kọ́ ọ̀ṣàlẹ̀ kọ́ mo ti gbà mo ti gbà àbí mi ìgbà ni ẹ kàn tẹ́wọ́ fún mi. Ọ̀tá gbà lù wọ́n ń jó wọ́n ń yọ ọ̀tá mi máa yọ̀wọ́ o ẹ mú rìbáàsì Àyìndé òkú ó lọ gbá rìsáàsì àwòdì òkú ẹ̀yẹ wà láàyè. Ó dùn mí o. Èwo ló dùn yín mẹ́? tí mo ti lérí pé. Ó yá ìgbà ọlẹ́ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tẹ̀ ń ṣe gan-an. Mo ti ń ṣe kí n tó kúrò ní orílẹ̀-èdè yìí. Kì í ṣe pé ẹ jápa ni o tó bá jógún ọdún. Àwo ò sí ní ara àwọn tí ìgbà tí èmi máa fi lọ kò tí ì sí nǹkan tó ń jẹ́ jápa. Mo lọ kàwé ni. Ẹ lọ kàwé lẹ wá kú dàrè síbẹ̀. A fẹ́ padà. ṣùgbọ́n wọ́n ní kẹ́ má padà. A kò rí pé bíi kákáṣọ ọdún díẹ̀ ló dẹ̀ di pé ó ti ń di ó ti di. Ẹ̀yà nígbélẹ̀ ká ṣe é láàdọ́ọ̀nì. Ẹ̀kọ́ yarí síbẹ̀ takú síbẹ̀. Àṣà yìí wà ń bẹ̀. Ẹ ṣì wà ń bẹ̀ báyìí. Ṣé ẹ ní ìpinnu àti padà sílé ṣá? Mo ti ń gbìyànjú mo ti wà ní ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan tá báyìí nítorí. Níbo ni ilé níbo níta ká lè lásọyé. Ibi nílé ìta lọ́hùn. Ẹ wọ́n pé àjò lè dùn kó dídé máa rè wò tó bá dọjọ́ kan a ó padà sílé. Òdìdẹrẹ́ kì í máa gbé ṣáájú ilé kòkó ń ta gbé. Ẹ padà sílé o. Ṣé Ìkàrẹ lẹ máa padà sí àbí Èkó? Èkó ni tọrọmọ Èkó ni mí. Ẹ tẹ̀síwájú. Ìbéèrè ẹ máa. Kí ni 500? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ẹgbẹ̀rún kan. Kí wá ni? Ṣé mo lè rí. Wọ́n bá yín mú wá. Àwọn tí mú wá ni ìwé tí mo ní kẹ́ mú wá wọn kọ. Ó yá ẹ máa dá ìbéèrè lọ. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún weather? Ojú ọjọ́. Ojú ọjọ́ ẹ bá pàtẹ ọkọ̀ ojú ọjọ́ wọ́n gbà. Ó yá. Ìbéèrè kẹtàléní ọgbọ̀n lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní pòpòǹdó àbí kòkòǹdó? Tàbí kòkòǹdó. Ó yẹ kẹ́ lè mọ kòkòǹdó torí Ìkàrẹ lẹ ti wá. Wọ́n máa kòkòǹdó làwọn ń pè. Kí ni kòkòǹdó àbí kòkòǹdó? Ṣé mọ̀ pé. Àìní ìtẹ́ sọ yẹn. Mo ní ṣe mọ̀ pé. Ṣé mọ̀ pé ṣé wọ́n lè sún sẹ́yìn ṣé wọ́n lè sún. Ṣé ẹ mọ̀ pé. Mo ń gbìyànjú láti máa sọ ju bó ṣe yẹ lọ nítorí mo mọ̀ pé ibi tí mo wà yìí mo ń gbìyànjú. Ṣé ẹ mọ̀ pé ẹ ṣe. Kí wá ní kòkòǹdó? Kòkòǹdó ṣé oúnjẹ ni? Oúnjẹ ni. Oríṣi oúnjẹ kan ni. Oríṣi ẹ̀yà oúnjẹ kan ni. Tó bá jẹ́ ṣó lè jẹ́ iṣu ṣá. Bí iṣu àpàdà. Kòkòǹdó. Ṣé mo lè béèrè lọ́wọ́ àwọn tó. Ẹ béèrè lọ́wọ́.
ṣé mọ̀ kòkòndó ṣé mọ̀ kòkòndó. ẹ mọ̀ kúkúndùkú ẹ pẹ̀lẹ́ ànàmọ́ dúró kòkòndó ẹni oríṣi ẹ̀yà oúnjẹ kan ni. pàǹpàrẹ ẹ̀wà ni oríṣi ẹ̀wà kan ni a ní kòkòndó a ní pàkàlà tẹ́lẹ̀ pàkàlà náà ìyẹn máa ń pẹ́lẹ́ kòkòndó yẹn kò ń tètè jiná wọ́n máa ń pẹ́ wọ́n máa fi kán sí ó ní òórùn kan báyìí tó jẹ́ pé ọlọ́run wọ́n ti bá akọ̀ ti bọ́ sáyé àwọn kòló tá à ń jẹ wọ̀nyí ni ọlọ́run tẹ́ bá jẹ ṣẹ́rí kòkòndó títẹ̀ ẹ mọ̀ bí ẹ̀wà ṣe máa tẹ̀ tó máa fọ́ tó máa ṣe kòkòndó máa dúró ó mọ ó fẹ́ kòkòndó máa ó máa pẹ́ kó tó jiná ó máa dúró tán ọlọ́run. ìyẹn ti lọ. ó máa gbomi ni tó bá jẹ láàárọ̀ ó dàárọ̀ ọjọ́ kejì kó ibi tó pa ẹ́. àga àwọn tó ń ṣeré rí ìtàgé àwọn tó ń ṣeré yẹ tó jẹ́ tó bá lọ síbi eré tó lọ ṣeré ní eré àgbéléwò wọ́n lọ ṣeré àgbéléwò bí ẹ̀bì bí kìíní yẹn tó bá jẹ kòkòndó ní àárọ̀ ọmọ ìyá mi jẹ kòkòndó ní àárọ̀ ó di àárọ̀ ọjọ́ kejì tẹbi tó pa ẹ́ inú máa le kọ́ńkéré ni. ó dáa ìbéèrè ẹgbẹ̀rún kan ọ̀kan dín ní ẹgbẹ̀rún kan lé ní ṣé a lè sọ pé igba dín ní ẹgbẹ̀rún. igba kọ́ igba. ṣé igba ò yàtọ̀ sí igba. igba dín ní. odifafẹ́di tó ra gbá tó sàmì sí gbá nígbà bá sọnù ó dìgbà tó bá rí gbá ìgbà yẹn ló máa rá mi tí ó dá àwọ̀ tó bá rí o. kí ni ìyàtọ̀ láàárín ẹmọ àti èèmọ̀? kò ní kàn wá o. ẹmọ àti èèmọ̀ àbí. ẹmọ jẹ́ ẹranko. irú ẹranko. ó jẹ́ bí ẹranko bí eku bí ẹ̀yà eku. èèmọ̀ ṣé a lè sọ pé bí kókó iyán. wọ́n ní kò sí pàtẹ́wọ́ fún mi. wọ́n ní kò sí bá ṣe lè gún ewùrà kó má ní èèmọ̀. a máa gbìyànjú. mo ní kí ẹ fún mi ní kí lẹ pé 15. mo mọ̀. èwo ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni kí ni. bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà ni ó máa jẹ́ 5 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ẹgbẹ̀rún kan. kí ni Yorùbá ń pè ní ìkorò? ìkorò. kì í ṣe koro. wàhálà wà o. ṣe mọ̀ pé ìkorò wà ìlú ni ìkorò lẹ́kìtì ìkorò Èkìtì ìkorò ni kí nǹkan má ládùn. ìkorò làwa ń béèrè nísìn. ìkorò. olóòtú ṣé ẹ lè sún mi bíntín? Olúwa máa sún mi. ṣe rò pé
ìsínwó ìkòròwó ohun abájíjọ wò igun ní igun ìsínwó ìkòròwó ohun abájíjọ wò ẹ dẹ̀ mọ̀ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n láfi dálẹ̀ Ifẹ̀. kí wá ní ìkòrò ìsínwó ìkòròwó kò sí ṣẹ́rí nǹkan tí bá wá tì yín lẹ́yìn eléyìí inú òkùdù ni mo fẹ́ tì yín sí. ìkòròwó ṣé a kí lè ni ìsìn ìsínwó mo ń tẹ́ ẹ kí sọ́nà. ni ìsìn iṣẹ́ yìí ti ṣe rárá o. ìsínwó ìkòròwó. bá mi parẹ́ oríṣi ẹja kan ni ìkòrò oríṣi ẹja kan ni tilapia ìsín ni àwọn ẹja wẹ́wẹ́ ẹja títìntín ìkòrò. ẹ mọ̀ kí wọ́n lè pèèyàn nísìn èèyàn tó ìsín ọmọ ìyá mi ó lè lára gan ó lára ó sanra ó tóbi ṣùgbọ́n kò sí ní àjọ sí nípele kan náà ṣé mi ò lè fẹ́ rú ẹ̀ ìsín nìwọ̀ kì í ṣe pé ó lára ó tóbi ṣùgbọ́n ní ipò ní ibi téèyàn wà láwùjọ máa sọ pé èmi mi ò lè fẹ́ rú ẹ̀ ìsín nìwọ̀ ìkorò la wà. mo ń sọ ṣeré ni o èmi ò sọ pé mo wà ń bí kan olùkọ́ Yorùbá lè mi o èmi ti láyà. ṣé o ti parí ọmọ ìyá mi. ṣé mọ̀ pé téèyàn bá wà nínú yàrá ẹ̀ tó bá ń wo ètò yìí a máa jánu kí n tó kúrò ní ibi tí mo tẹ̀dó sí mo ti bára mi sọ pé ó kéré kò kéré ó bíntín kò bíntín máa lọ pẹ̀lú bá mi yọ bọ̀ tilẹ̀. ẹni Ọlọ́run dá lẹ́jọ́ tó lòun ògbà tó fapá jánu káwọn òbí tó máa gbẹ́jọ́ lọ. bàbá mi àwa mọ̀ Ìkàrẹ ẹ sì ralẹ̀ Ìkàrẹ pẹ̀lú ilé. ìkọjá ààyè nìyẹn o. rárá ẹ ní ìrà síbi tí èrò pọ̀ sí. ìkọjá ààyè gidi. bàbá mi ní Èkó tá a wà yìí gan ó níbi tẹ́ ẹ sì máa dé tẹ́ ẹ sì máa rí ní lẹ́yìn ó dà ìbéèrè karùnlélógún lé ní irinwó lé ní ẹgbẹ̀rún kan. ẹ kà. ṣé mi ò gba òǹkà ní. karùndínlọ́gbọ̀n. parí òwe Yorùbá yìí ibi tí a ti ń pìtàn kí a tó jogún. ibi tá a ní láti máa pìtàn ká tó jogún. ibi tá bàbá mi pẹ̀lú bàbá tiẹ̀ ọmọ bàbá ni wọ́n tó bá lówó lọ́wọ́ ìyá mi pẹ̀lú màmá tiẹ̀ o ará ilé ni wọ́n jẹ́ tán jẹ́ kó sáfẹ́rẹ́ díẹ̀ kó kú díẹ̀ kó tó I'm sorry for you ìgbà yẹn ló máa tó mọ̀ báyé ṣe jẹ́ ẹni tó ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pẹ́ bí ilẹ̀ jẹ́. eré bẹ́dùn mi lẹ̀ o. ó yá
eré bẹ́ẹ̀ dùn mí lẹ̀ o. ibi tá ti ń pìtàn ká tó jogún tani láti sọ pé bí pé èèyàn fẹ́ ipò ọba sílẹ̀ ó ní láti máa sọ pé bàbá mi àti Ajagungbadé kínní nígbà tí ó jáde tó lọ jagun ìyá tó bí bàbá mi ni ó bá gbé àpò tó lọ fi ja ogun yẹn ní ìyá ẹ̀gbọ́n bàbá tó bí bàbá ìyá mi. ìyẹn ní agbára gan o. ibi tá a ti ń pìtàn ká tó jogún ká mọ̀ pé o. ní sùúrù ẹ wo wọ́n ti ń sún mi wọ́n ń sún mi. mo fẹ́ sún yín pa mo fẹ́ sún yín pa ibi tá a ti ń pìtàn ká tó jogún pẹ̀lú gbogbo àlàyé tí mo ṣe yẹn tá a kọ́ lórin tá a sọ lẹ́nà. Ogún ibẹ̀ ò tọ́ sẹ́nìyẹn kò tọ́ sí nílé yín sìn bàbá yín ọmọ bọ́ jíjú wọn lajú wọn mọ̀ pé ẹni ọmọ bàbá yìí ṣùgbọ́n nílé yín bàbá mi tẹ bá nílò láti ra aṣọ ṣe ní bàbá tí wọ́n rebi àgbáre yìí ìyá tó bí bàbá wọn àti ìyá tó bí bàbá ìyá tí ó bí ìyá ẹ̀gbọ́n ìyá wọn àjọ tẹ̀lú ìdó ni ọmọ ìyá mi yóò kéèyàn tó jọ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. A lè lo lóríṣiríṣi ọ̀nà nǹkan tó hàn pé ó tọ́ sí èèyàn nílò láti máa ṣàròyé púpọ̀ pé ìyẹn ti lọ. ó ti lọ sọ pé ó ti lọ wọn lọ bá wọn fágun lálágùn ẹrù kúpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ lóore bá mi lọ ó yá. ẹ̀ẹ́dẹ́ ó ti wá di ẹ̀ẹ́dẹ́ ẹ pẹ̀lẹ́. mo ń bọ̀. ó ti dẹ̀dẹ̀. eré bẹ́ẹ̀dù yín lẹ̀ lóòótọ́. eré bẹ́ẹ̀dù mi lẹ̀ 440 lé lẹ́gbẹ̀rún kan. ẹ pẹ̀lẹ́. ẹyà pàwé méje tó ní ojú nínú. ẹjọ jẹ méjì. kó jẹ méjì. ẹjọ méjì yẹn gan a máa fi Jésù bànú bí ni. lóòótọ́. àpá òwe Yorùbá méje tó ní ojú nínú. ojú ni ìmọ́lẹ̀ ara. ṣáà mọ̀ ni. tójú bá ti fọ́ fáàrí dòfo. Nta ìkejì. Ojú ẹni máa là. Ojú ẹni máa là àrí tó. Àrí ìyọnu. Ojú ẹni máa là àrí ìyọnu. ẹjọ. Kí là ń jọ? Wọ́n ní a kì í ti ojú kinní kan. A kì í ti ojú oníka mẹ́sàn-án kà. Tẹ́ bá kà lójú ẹ̀ nǹkan. Mi mọ ohun tó lè ṣẹlẹ̀ o. Kí ni túmọ̀ òwe yẹn gan? Tẹ́ bá lè sọ nǹkan tó yẹ òwe yẹn túmọ̀ sí máa fi òkú lẹ̀. Tọ́ bá ní a kì í ti ojú oníka mẹ́sàn-án kà. Bó ṣe yé mi sí ni pé kò tún yé yín mọ́. èèyàn kọ kéèyàn ní egbò kí a máa wá fi hàn ẹni yẹn. Ìyẹn ò lọ. Bàbá mi, ìyẹn ò lọ. Tẹ́ bá gbégbò àfihàn rẹ. Ìyẹn ò lọ. Ó dàbí pé kí èèyàn ní àìsàn kan ká tún máa wá fi hàn. Nísìn báyìí
gbẹ́ ṣe wà yín sí mo lè tójú yín ká mẹ́sàn-án yín kà ẹ gbọ́ yóò bá pín. egun ẹni tí ò gbọ́ èdè. bí àléébù tó wà lára èèyàn kéèyàn wá máa sọ lójú ẹni yẹn. òun náà ni bí mo ṣe òun ni bí àpẹẹrẹ bí bóyá mi ò gbégún dáadáa. nǹkan ó dá mi lójú pé tẹ bá ń lọ lọ́nà. mo gbáradì díẹ̀ àwọn tó tẹ̀lé mi wá mọ̀ pé mo gbáradì eré kò bẹ dùn mí lẹ́ ọ̀dọ̀ ọ̀bọ ni. eré bá bẹ dùn lẹ̀ kí ló máa dà. gbọ́ sísì ó gbọ́ àkọ́kọ́ sọ ni wọ́n ní eré bẹ dùn wọ́n lẹ̀ ó tún dọ̀ ọ̀bọ kí lẹ dùn. mo ti ń gbé wọnú ara wọn báyìí. ẹ gbé kankan ojú ipò tójú oníkà mẹ́sàn-án níkà ẹ ṣe dáadáa. tó yá ìbéèrè tó gbẹ̀yìn. irọ́ ni o àti ṣe mẹ́sàn-án bẹ́ẹ̀ yẹn. ṣé o rò pé ìṣẹ́jú kan la bẹ̀rẹ̀ ni. sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún òǹkà. 76 àbí. yẹn máa jẹ́ ẹ̀fàléníàádọ́rin. lé kẹrìndínlọ́gọ́rin. ọgọ́rin lé ní irinwó lélẹ́gbẹ̀rún kan. sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì ohùn orí rẹ̀ jẹ́ rérédò. rérédò ẹ fún mi ní ẹyọ kan. ó dáa tí nígbà tí bàbá wa àwọn aláìlúwà àwọn kábíyèsí tó bá ń lọ ẹ yẹ ká fi bàbá wa onírìṣà sí àpẹẹrẹ. ó máa ní àwọn kan tó máa ń lọ ṣáájú tó ẹ máa kọ́ rí wọn wọ́n máa fa orí apá kan dápá kan sí wọ́n máa ń pè wọ́n lórúkọ kan rérédò ni. Bàbá. No. Bámi yọ náà yá. Àwọn Yorùbá ní oko dùn ún ro làgbẹ̀dẹ ń rọ kọ́tà. máa jókòó máa gbé ẹsẹ̀ léra wọn. àgbẹ̀dẹ ń rọkọ o àgbẹ̀dẹ ń ràdá ta ni ó rọ̀ wá fáwọn tọ̀ọ̀nù ìwà nú wọn lóṣù dẹ́dẹ́ bí àrò wọn wá ní kàtàn mọ́lẹ̀ ìtumọ̀ kàtàn fìtílà ká fi kòkò dé pa. rérédò. àwọn tó ń tẹ̀lé tó máa wà wájú ọba tó máa tó bá fẹ́ jókòó àwọn ni wọ́n ń gbọ́ nǹkan tó bá fẹ́ tí kábíyèsí bá fẹ́ ṣe àwọn náà máa ń rán wọ́n máa ń wà láàfin kí ni wọ́n máa ń pè wọ́n wọ́n wà níbi etí ẹsẹ̀ kábíyèsí. ló bá tán dúró. ṣé ẹ mọ̀. ẹ sọ ní ẹsọ ẹyọ kan màá fún yín ní tẹ́ bá fún mi ní ẹyọ kan màá fún yín ní. ṣé ẹ mọ̀ ta ni. wọ́n máa ń jókòó fún bàbá mi kábíyèsí onírìṣà wọ́n máa ń wọ aṣọ funfun wọ́n máa jókòó rérédò. Abẹ́sẹ̀. Ẹmẹsẹ̀. Ó yá. Ẹ fẹ́ yọ ọkọ sí kẹ́ máa lọ. Rérédò. Èèyàn tí. Abọ́sẹ̀. Rérédò. Abọ́ rẹ̀. Rérédò. Mo ti gbìyànjú. Mo ti gbìyànjú.
bó ti ṣe wọ̀ mo lè ṣe. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn náà. Kí inú mi dùn láti wà ní ibi ilé ni. Inú mi náà dùn láti rí yín. Mo ń sọ fún àwọn òjíṣẹ́ yín I mean méjì ṣùgbọ́n fẹ́ yọ kankan ń gbọ́. màá yìí sọ ní kíní gbé gbogbo màá sọ tinú mi tàbá máa jẹ gbèsè kú bí báyìí. Bí ẹ ṣe bẹ̀rẹ̀ ó wú mi lórí débi tí ó délé ni ó wà lára nǹkan tí mo ṣe sọ pé èmi náà máa wá kópa lórí ètò yìí nítorí mo ń gbìyànjú láti ní irú àǹfààní báyìí lórí ẹ̀rọ ayélujára ìyẹn YouTube láti lè ṣe ìrànwọ́ fún àwọn ọ̀dọ́ láti níbi irú ètò tó jọ mọ́ nǹkan báyìí. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé. Kí ẹ tó fún mi ní ẹ̀bùn tẹ́ fẹ́ fún mi èmi náà ní ẹ̀bùn kékeré fún yín. Mo ní ẹ̀bùn fún yín. Ṣé ká gbẹ́bùn? Àwa bó tiẹ̀ jẹ́ pé mi ò kí gbẹ́bùn. Ẹ dúró dáì máa gbà léyìí. Eléyìí tẹ́ bá fẹ́ ẹ má bínú pé ó ti torí gbogbo ìrìn àjò. A máa já náà ni. Tẹ́ bá fẹ́ ṣe ìpàdé lórí ayélujára bí èèyàn 2, 3, 4 ẹ lè so ẹ̀rọ alágbèéká yín mọ́ WhatsApp láti lò lórí ẹ̀. Ẹ lè lo Facebook, ẹ lè lo IG lórí ẹ̀. Mo ti fún èèyàn bíi àwọn gbajúgbajà bíi 10 nínú àwọn òṣèré ní ẹ̀bùn kékeré yìí. Inú mi dùn láti fún ẹ̀yin náà bá mi gbé yẹn náà wá. Eléyìí ẹ bá mi fún olórí tẹ́ bá délé torí èèyàn kan ló ń jẹ́ kí. Ó dáa àbí. Èèyàn kan ló ń jẹ́ kí jíjáde àti gbogbo bí ẹ ṣe ló ń jẹ́ kó ṣeé ṣe. Bó tilẹ̀ jẹ́ pé mo ṣe eré àgbéléwò tó jẹ́ pé èmi nìkan ni mo wà ń bẹ̀. Ṣé ẹ̀ ń ṣe eré àgbéléwò ni? Mo sọ fún yín pé mò ń fi èrò dára. Sọ bẹ́ẹ̀ ṣe àgbéléwò. A lè tábà mú mọ́ a fi èrò dára náà a lè pè ní eré àgbéléwò náà. Ṣé mọ̀ pé ọ̀rẹ́ mi fèrò dá òṣèré. Mo máa ń tẹ̀lé lórí inú. Ẹyọ ìfàtì. Mo ti ń ro mo ní èrò kan lọ́kàn tí mo fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. Ọlọ́run kọ́ sọ pé a máa pàdé mi báyìí. Nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ mi. Rárá nǹkan kí nǹkan kọ́ o. Nǹkan tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀. So. Láàmì yọ sóyún. Nǹkan tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú tó jọ mọ́ eré àgbéléwò kíní ẹ sọ fún mi alákòóso ẹ̀ ló wà ńbẹ̀ yẹn. A máa sọ ká tó kúrò ní. Ọ̀rẹ́ mi ọmọ ìyá mi. A máa sọ ká tó kúrò ní báyìí. Eléyìí fún olórí nílé. Ẹ ṣé gan ni o. Ìdí tó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni pé eré tí mo ní mo ṣẹ̀ṣẹ̀ mi nìkan ni mo wà ń bẹ̀ mo fi ìrírí mi láti fi ṣe eré yẹn ni. Mo mú ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìlú òyìnbó lọ́wọ́lọ́wọ́ nìyẹn tí àwọn ọkùnrin máa ta lé ta ọ̀nà á mú ìyàwó àti àwọn ọmọ á kó wọn lọ ìlú òyìnbó tí àwọn obìnrin wa tán bá ti dé ibẹ̀ tán bá ti rí bí ìlú ṣe rí wọ́n á já ọkùnrin sí ọlọ́pọ́n gbogbo ohun tí ọkùnrin máa ń là kọjá ní àkókò yẹn ni mo fi ṣe
eré tí mo ní mo ṣe lórí ó wà lórí. ṣé ó ní bá a ṣe lè ṣe tá máa gbé eré yẹn káwọn èèyàn lè lọ wò ṣé ó ní bá ṣé ó ní bá a ṣe lè wọ́n ní ó ní bá a ṣe lè ṣe a máa nígbà tí abala bá fẹ́ jáde a máa so yín mọ́ ní YouTube kí àwọn èèyàn lọ wò ó tẹ bá dẹ̀ lè ṣe náà ẹ lè fi lára ẹ̀ kẹ́ fi sí Instagram ní bó ṣe ń lọ kẹ́ so mímọ́ èmi máa tupín àbí máa tupín máa sọ pé káwọn èèyàn lọ wò bó ṣe wà lọ kó má dàbí pé èèyàn ṣe fárí apá kan tó ń dá apá kan sí bó ṣe wà lọ́kùnrin náà ló ń wà lóbìnrin àti rí obìnrin tó jẹ́ wípé ó ta létà ó gbé obìnrin lọ sí ó gbé ọkùnrin lọ sí. ṣẹ́rí eléyìí tèmi ń sọ yìí èmi gangan ló ṣẹlẹ̀ sí tèmi lèmi ń sọ yìí. èmi náà wá fún. mo wá n tó wá ṣẹlẹ̀ gangan ni pé ẹ má ṣì mí gbọ́ o mo lè sọ fún yín pé mo ní àwọn ọ̀rẹ́ bíi 4 sí 5 tó ṣẹlẹ̀ sí náà bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí ó wá pọ̀ láàárín obìnrin sí ọkùnrin sí ju bí ẹ̀yin ṣe ń sọ yẹn lọ. èmi ó yé mi nǹkan tẹ́ ẹ̀ ń sọ èmi ń sọ pé ṣẹ́mọ̀ tá a bá wò lọ́kùnrin náà ó tún wà ní. bó ṣe wà ní líìkì ló wà ń gbà mo gbà ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé ó pọ̀ láàárín nǹkan tí mò ń sọ yìí ó pọ̀ láàárín àwọn obìnrin wa ju. màá ní kọ́ lọ wò màá ní kọ́ lọ ṣé mo sọ fún yín rí mo lè sọ mo ń kọ́ èèyàn kan ní Yorùbá ní mi ń kọ́ mo ń kọ́ èèyàn kan ní orúkọ yìí máa ń ṣòro láti sọ Massachusetts. kí n tó gbàgbé nǹkan tẹ́ fẹ́ sọ ṣé owó tí ẹ fẹ́ fún mi yìí ṣé tòótọ́ ẹ máa fún mi ní owó yìí. ṣé ẹ̀ ń mú mi ṣeré ni. ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé mo fẹ́ sọ lórí ètò yìí pé àwọn olólùfẹ́ yín tó ń tẹ̀lé yín lórí ayélujára àwọn ni a máa ṣe la máa tán bá lè mi ìfẹ́ sọ ju kó má lọ di tó máa dín sí tó bá. ẹ̀rọ ajẹ́ kó mọ bẹ́ẹ̀ yẹn kémi sọ tèmi. ó yẹ ẹ sọ tí. mo ń kọ́ ẹni yẹn mo ń kọ́ obìnrin ọmọ ìlú bí mo ṣe sọ yẹn mi mountain sọ. Boston Massachusetts mo ń kọ́ ní Yorùbá ó ní ọmọ orílẹ̀-èdè wa ọmọ Yorùbá tí ó fẹ́ fi obìnrin yẹn gba ìwé a wá bẹ̀rẹ̀ sí í sọ tí bá ti mo ṣáà mọ̀ pé obìnrin yìí á máa béèrè lọ́wọ́ mi pé olùkọ́ kí ni wèrè kí ni ọ̀dẹ̀ kí ni a máa béèrè àwọn nǹkan kọ̀ọ̀kan ńláńlá lọ́wọ́ mi wá ní ibo ló ti ń rí ọ̀rọ̀ yìí a ṣe bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ni YouTube òun wo eré Yorùbá lòun ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn àṣé bàbá tó bá ti ń bá àwọn tiẹ̀ nílé sọ̀rọ̀ ara ní wèrè ẹ̀ ìwọ filẹ̀ kí n ṣàgbàwé tí mo fẹ́ gbà ní kí n filẹ̀ dídìrín ní orí bó ṣe ń pọ́n mi ó kàn ṣe gidi kan orí bó ṣe tó ra bàtà ó bẹ̀ sí ìyẹn á máa bá kọ́ sílẹ̀ adéwà máa béèrè lọ́wọ́ mi èmi náà èmi ò mọ ọkọ iṣẹ́ tí ilẹ̀ ń ṣe ó wá dọjọ́ tí ó fẹ́ gba ìwé wọ́n jọ lọ sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó jẹ́ kán lọ wọ́n jọ ṣe òun náà dípọ́n ó ní ìgbà míì wọ́n ṣáà lọ sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ibẹ̀ ló ti sọ fún wọn pé ọmọ ó dẹ̀ bá ṣe fọ́nrán ẹ̀ sílẹ̀ bó ṣe ń bú òun bó ṣe ń sọ̀rọ̀ pé òun fẹ́ fòun gbàwé ó bá ṣe fọ́nrán yẹn ó ṣe ó ka dáadáa òun ló lọ fi sílẹ̀ lọ́hùn pé kò tọ́ sí láti gba ìwé báwo mo ṣe wá mọ̀ ó wá sí ẹ̀kọ́ ó wá ní olùkọ́ ẹ ṣé thank you this is my last class the reason tí mo fi ń ṣe ẹ̀kọ́ ni pé ẹni ó fẹ́ fi mí gbàwé ó bẹ̀ sí ṣe kí ó ní bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí ó ti wà lọ́nà lé
ṣe rí i pé obìnrin nìyẹn ó ṣẹ̀ sí a dẹ̀ rí ọkùnrin náà tó máa ṣe obìnrin tó máa ṣe irú ẹ̀ ọkùnrin náà á tún ṣe irú ẹ̀ èyí tẹ́ ẹ sọ ìhà tí tó kọ sí yín lẹ́yìn fi sọ ẹlòmíì àtúnṣe mi lọ́la ìhà tó kọ sí a fi sọ torí mi ò fẹ́ kí a máa ṣe bíi pé ibi nìkan ni lọ́fíìsì ibi nìkan lọ́fíìsì tóbìnrin náà bá ka 5, 6, 7, 8, 9, 10 tó ti ṣẹlẹ̀ èmi ní àwọn èèyàn tí mo ti kọ́ ní Yorùbá yìí wọ́n lé ní ẹgbẹ̀rún 7 sí 9 tí mo bá sọ̀rọ̀ lójoojúmọ́ ẹ ṣe ẹ sọ mímọ máa tún pín èmi gan máa lọ wò ó gbogbo ṣe máa wò ó àgàgà àwọn náà fẹ́ jápa yìí ojú wọn ràn tó fẹ́ já kán lè rọ̀ ẹni tí fẹ́ ṣègbéyàwó ẹ ṣe gan ni ẹ̀bùn ta ní fún yín òun ni eléyìí ẹ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà àbí Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtúntí ṣe tèmi o àtúntí wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ́ bá fẹ́ gbọ́ wà bẹ́ẹ̀ fẹ́ kópa ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ràn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rọ̀ kẹrọ̀ tẹ́ fi wà ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjì ọba ní mímọ́ ọlálẹ́ ọmọ ajígbàgbà ọ̀rẹ́ arégbèjì sọ̀dọ̀ fi roko arégbèjì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jí ọba kó tó dìgbà mi ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ́rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní fanakula ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà Masoyinbo.